ìyẹn wa náà tẹ̀lé bí ó jẹ dábẹ́ wo jásáré wo fún ká má bínú ká má bínú ẹ̀kọ́ tẹ̀lé ẹ̀ kẹ́ àbọ̀ kíná fáànù jàre abẹ́ gbóhùn náà ní ìgbàtẹ̀ fọ́fọ́ tí ó ti lélẹ̀ ní láti wá kiri mọ́. àbọ̀ kíná kẹ́nẹ̀ jẹ́ Hausa ne akwai Hausa mana kẹ́nẹ̀ ji turanci da yawa wadda kada ne. You know what you go do for us now? Wallahi, we are shooting movie. Film. Yeah. This person, you go carry him, you go give you 1,000. Can I change? Babu change. Let's change the half. Okay, say change to my for me. Change it. So you go when you go now, you go comment you go give 1,000, you go give and change. Kasan ko this change now you go give. So Naji so say go. Yeah, just go. Don't go far. Just go small. Turn. Stay that place. I will call you. I will come stop you. Yeah, Mujechen. No. Now go. Kada do Allah. Kada. What say ya na? So to ba ti den say ya ko fún 1,000 yẹn. Agbe. Oya tam. Hey. Hausa kí ló ṣẹlẹ̀ tó ṣe báyìí náà? Ó jà ní o. Ilé ìgbòho lọ ni o. Èló wà lówó tó gbé lọ tó ń ṣe bí oníyàwó. Èló lówó tó gbé lọ kéèlè ló fẹ́ pa kílẹ̀ tó ṣù. Mo fẹ́ kú ganja, mo ń fa kéèsè, mo fa kásá.